Mo kí yín ẹ kú dédé àkókò yìí. Orúkọ mi ni Omilani Olúdáre Aremu. Like father like son, ọmọ bá tán pè ní Egunlétí nílùú Ẹlẹ́rẹ̀ Àdùbí. Bẹ́ẹ̀ni, Àgbàkin of Ẹlẹ́rẹ̀ Àdùbí land. Àpèsìn of Ewékòró theatre Tìlétòkò. Well, lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá tí ẹ̀ ń wo sinimá mi, tí ẹ̀ ń bá mi bọ̀ tipẹ́tipẹ́ látìgbà tí mo ti ń produce iná ní tọ́wọ́ yín. Àmọ́ lónìí mo fẹ́ fi ọpẹ́ fún Ọlọ́run torí tí ó ṣeun, torí tí àánú rẹ̀ dúró títí láyé lórí mi, lórí ìdílé mi, lórí gbogbo àdáwọ́lé mi, lórí gbogbo àwọn tí a jọ ń ṣe tí wọ́n bá mi ṣe tọkàntọkàn, lórí àwọn producer mi, lórí àwọn promoter mi, àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn, àwọn èjìká tí wọn ò jẹ́ kí ẹ̀wù kí ó jábọ́ lọ́rùn mi. Mo kí gbogbo wọn pátá láì dárúkọ ẹni kankan, gbogbo àwọn tí wọ́n náwó nínú àṣeyọrí mi. Kí ló jẹ́ kí n máa dúpẹ́? Mo kàn jókòó, mo wo ṣàkún ọ̀rọ̀, mo wo bó ṣe ń lọ, mo wo ilé ayé tàwa, mo rí wípé nǹkan bíntín ni. Ayé yóò fẹ́ bó bá ṣe mú ayé dùn tó ló ṣe máa dùn fún ẹ. Ẹ já padà sí year 2010. Bóyá rántí, mo ṣe sinimá kan gbà yẹn, mo pè ní Ẹkún Òru, Remi Dore. Ẹkún Òru. Nígbà yẹn lọ́hùn, ṣe rántí? Ẹ lè má rántí. Ẹ̀gbọ́n mi Waheed Ijaduade, I will not direct. Èmi mo assist wọn lọ́dún yẹn lọ. Prophet Olúdélé Adélakùn, oní location manager, òun náà tún ní PM. Tẹ́ bá wo ńgbà yẹn, sí àsìkò táwa yìí, ẹ rí wípé ọ̀pọ̀ òjò ti rọ̀ tí ilẹ̀ ti fi mu. Ṣé ẹ rántí àìmọye artist ní àárín ọdún tí à ń sọ yẹn sí ìgbà tí a wà yìí? 2010 ni mo yà, ó jáde 2012. Ó le gan náà gbà yẹn o. Ojú rí tó kí ọ̀rọ̀ tó dayọ̀. Mo wá dúpẹ́ lọ́jọ́ èní, mo fẹ́ dá wa padà sí yíyà yẹn. Kí ẹ wá lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn. Ṣé rántí late Mojí Ọláìyá? Brother mi kan ọmọ olówó dúró, àwọn náà ti late. Brother Ìṣọ̀lá Dúrójayé aka Alásàrì, àwọn náà ti late. Gbogbo wọn ni wọ́n kópa nínú sinimá tí mò ń sọ yìí. Kí ni mò ń gbìyànjú àti sọ ni wípé gbogbo àwọn tí wọ́n ti jẹ́ Ọlọ́run nípè yìí, mi ò fi yọ wọn, mò ń ti ara wọn gbé Ọlọ́run tèmi náà gbé oríyìn fún. Mò ń ti ara wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá mi sí di ọjọ́ ìní. Àmọ́ àwọn olólùfẹ́ mi ń pè lọ́tún, wọ́n ń pè lósì. Omilani, kí ló ń ṣẹlẹ̀? Báwo a dá sinimá yìí padà ká máa rí wò ní YouTube? Èmi náà wá wò pé ẹ gbọ́, tí ó bá rí bẹ́ẹ̀, ẹjẹ́ àtúnpò ká pò papọ̀. Mo ti wá pò papọ̀, mo ti ṣe tán báyìí àti pò papọ̀. Ká tún dúpẹ́ lọ́wọ́ brother mi kan, is my junior brother, Adéoyè Adélakùn. Ó ti bá wa pò pọ̀ fún àǹfààní ẹ̀yin olólùfẹ́ wa tí ẹni ká pò pọ̀ ká dá padà ká gbé sí orí YouTube. Àti wá pò papọ̀ báyìí, àti dá padà sórí YouTube. Láìpẹ́ láì jìnnà tí ẹ bá ti ń click sórí YouTube, Ẹkún àgbéjáde ní direct. Ẹ lọ bá wa wò. Bí mo yẹ sọ, iná ò ní tán wò yín, ẹ ní wọ́wọ́ tì. Lẹ́ẹ̀kan sí mi ò yorúkọ padà o. Omilani Olúdáre Aremu ọmọ Àdùbí. Like father like son, mo bàbá tó ń pè ní Egunlétí nílùú Ẹlẹ́rẹ̀ Àdùbí. Òòṣà ńlá ni mi tó ń gbélé tó ń fọ̀hún ẹlẹ́rìn. Agbélémọ̀ tó ń ṣe lóko, Aremu ni mí eléèmọ̀ ṣìgìdì. Bẹ́ẹ̀ ni o, Àgbàkin of Ẹlẹ́rẹ̀ Àdùbí land. Àpèsìn of Ewékòró Tampan pátápátá ní Tìlétòkò. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa lọ.